gbàgbọ́ sí Adélé Abíọ́dún bó lọ́wọ́ rẹ̀ ṣe wọ́wọ́ àtìyàwó ọ̀gá bó lọ́wọ́ ẹ̀ ti wọ́wọ́ àtìyàwó ọ̀gá gbogbo bí ìyàwó ọ̀gá bá fẹ́ lọ láyé òní máa gbé e lọ. ìyàwó wà ní ọkọ rẹ̀ ó ti lo ọdún 7 kọ̀rọ̀mọ bí ṣùgbọ́n òun là ayọ̀ ọkọ ẹ̀ gbogbo àwọn tọrọmọ bí gan-an ọkọ ò nífẹ̀ẹ́ wọn. ó sọ ọ̀nà obìnrin yìí débi wípé ìyàwó tí ò bímọ fún yín ni wọ́n jọ ń gbélé àwọn yòókù wọ́n ra lé fún wọn síta wọ́n ń gbé lọ́tọ̀. ó wá dedicate driver kan sọ́dọ̀ ẹ̀ pé kó máa gbé e tó bá ti fẹ́ lọ ibì kan lọ bá madam gbé lọ. ẹ máa ṣọ́ra fún àdẹ́fà tó bá jó lófòófó tí bá ń sọ̀rọ̀ A fún B tí ń sọ̀rọ̀ B fún A ìjọ tí ó bá sọ̀rọ̀ tiẹ̀ náà síta bí ó sì máa download ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀ ń bá ń ṣe kótókótó lọ́dọ̀ mi bá wọn mọ̀ sáàkẹ́ lọ́sàn-án kan òru kan ni. n ó bínú sáàkì onítọ̀hún kódà mo lè má bínú fún lówó oṣù. kótókótó yìí pọ̀ dáìfà ni yóò gbéyàwó ọ̀gá lọ ilé aláàjò òun náà ni ó padà pé ọ̀gá ẹ̀sìkìsà ẹtí yín mélòó alọ́ọ̀nù Ògbómọ̀ṣọ́ ń jẹta o àwọn bíbá yìí. ọ̀gá ó pé ó ti sọ fún mi pé òun lọ bẹ̀ níbi àjò ọmọ rẹ̀ lọ́wọ́ àlọ́ lẹ́yìn yẹn ni ọ̀gá ó ṣẹ̀ṣẹ̀ péyàwó tí ẹ̀ bá wa ra kíní àkàrà Ògbómọ̀ṣọ́ bọ̀ bá wa ra kíní wàrà bọ̀ lọ́nà Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ lọ bó lè a ṣe mọ̀ pé a lọ Ògbómọ̀ṣọ́ ìṣe ní mọ̀ àwa náà lọ ọ̀nà lọ́rin wọ́n ń wo mọ́tò yín lọ báyìí mọ́ ọ̀kan pé ọ́ ni mo sá sọ yín d'Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ fi yà ẹ ń sọ wa dádì wa bẹ́ẹ̀ ni nípa talájò ọmọ náà mo bá lọ yóò kúkú bọ́ ọ láàmú àdúrà rẹ̀ ó gbà. ọkọ rẹ̀ mọ̀ fẹ́ràn rẹ̀ o kò sí etí ò lè gbé fún un. ọkọ ẹ̀ jẹ́ kan pàtàkì ǹdẹ̀fẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ má bàa mọ ibi tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ olóṣèlú lọ́kọ ẹ̀. ẹ máa wádìí ẹ̀ káàkiri ọyọ́ olóṣèlú ọ̀pọ̀. ọkọ rẹ̀ tún lo àkáǹtì ẹ̀ ẹ gbọ́ mi o ọkọ rẹ̀ tún lo àkáǹtì ẹ̀ láti ṣàìvọ́nù owó tó bá kówó tí wọ́n bá kówó ńlá kan tí wọ́n bá kó gbẹ̀ẹ́ wọ́n kọ́kọ́ kó sákàǹtì ẹnìkan látàkáǹtì ẹnìkan yẹn àkáǹtì ìyàwó rẹ̀ ní òòrè sí. ọjà sírí tó ní agbára tó wà láàrin ìyàwó àtọ̀gá yìí. Bọ́lájí múra pápápá ìwọ náà fẹ́ lọ ga fẹ́fẹ́ nù ó rúre báyìí ó sọ rí wàá gbà ó fi wọkọ̀. Bọ́lájí o ọkùnrin tí ń sun rárá fọkùnrin akọ̀ọ̀sẹ́ ní í ṣe láàrin ìfẹ́sífẹ́ lọ́lọ́mọlanké fi wòrán eégún torí ọlọ́mọlanké tó náà gbé lọ bọ́ bá fi display lórí tàwọn èèyàn wò kọ́mọ mi ó tó fètò tiẹ̀ lẹ̀ yọ kọ́kọ́ wá bá mi sì bẹ̀rẹ̀ ètò ní ìyá àgbà yọ̀ǹda ẹ̀sìkìsà mo fẹ́ mọ̀ lọ. tó fi jáde láyé àwọn ọmọọṣẹ́ rẹ̀ wọ́n mọ̀ tìjú rẹ̀ ó sì lálùbáríkà
ọlọ́run wọlá àlùbáríkà pé inú mi máa dùn sí ọ ní gbogbo ìgbà o ò tí ì débi tó ń lọ. táìmù kan náà wọ́n fún èmi àti ẹ̀ láàbájọ́ mọ̀ sí competition tẹ́lẹ̀ ó ní ọ̀gá àwọn lọ́wọ́ à ń táìmù ẹ bóun yẹ kó ọlọ́run yọ ọ̀nbá sápẹ́rẹ́ gẹ́dẹ́ ogun sí o. ẹgbà mi ò Bọ́lájí kan bá mi ṣe competition. àwọn wèrè àwọn tí ọ̀gbọ́n àwọn òmùgọ̀ ẹ̀dá wọn ní bẹ́nìkan bá bọ́jọ́ Wednesday Kọ́lá Olóòtú ni ọmọ ṣàgùn sí. èèyàn mélòó máa fẹ́ dojú oògùn kọ gbọ́yé rédíò tí ń bẹ ń pínlẹ̀ Ọ̀yọ́ bíi 52 radio stations èyí tó kéré pọ̀ níjọ́ Wednesday tí wọn ò ní pìrìsẹ́ńtà lórí ẹ̀ ní á ní pìrìsẹ́ńtà méjì ní táìmù tí mò ń máa ṣe prógráàmù. àjẹ́ sí pé wọ́n á dojú ogun kọ èèyàn bíi 100 tí wọ́n máa ṣàgùn sínú. ajé ìyá ọ̀pápọ̀ mọ́tọ́ mọ́. à ń polówó àwọn oníṣègùn òbílẹ̀ à ń polówó unifertility kò pé wọ́n má débi wọ́n dé níbi bàbá àjẹwọlé dé ọ̀sọ̀ọ̀sẹ̀ lòun lọ ìlú èbó bí tíkẹ́ẹ̀tì tí wọ́n tó yìí lọ́kàn lọ wíríwíríwírí ọjọ́ márùn kéèyàn lọ mọ́ lọ́jọ́ márùn ìlú èbó. kò sí pé àwọn tá à ń ṣèṣègùn òbílẹ̀ kan náà ọmọ ta oníkálukú ni ó rèrò tiẹ̀. ìgbàgbọ́ táyé ó yàtọ̀ fún gbàgbọ́ Kẹ́hìndé èèyàn lè máa gbọ́ pé bàbá àjẹwọlé ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ìyá àjẹsà kó jẹ́ pé kó sì dánwò kó dòun kó wá dà tẹnudẹ́nu ibi mọ́ lọ tọrọ mi ti dayọ̀ ìwọ náà ká lọ ọbẹ̀ kéèyàn sàmọ́ gbèrò dọ́dọ̀ wa làwọn ọ̀fẹ́ ntí ẹ̀ ń gbé lọ́wọ́ ńgbà tá a ti ń bò tọ́ ń bẹ̀ èèyàn 3 4 5 6 7 8 9 10 50 30 100 tá a ti ń rí testimony ibi ẹ bá ń so ẹ máa àjọ máa lọ. ẹ̀wà tún wò ṣẹlẹ̀ tí. irọ́ la fẹ́ lọ́dọ̀ wa. torí bọ́lọ̀ ń bá fìyà jẹni tí ń parọ́ fún ẹ̀dá nípasẹ̀ ẹni tí wọ́n fi pasẹ̀ rẹ̀ gbọ́rọ̀ ẹ̀ náà ọlọ́run fìyà jẹ ọlọ́run yóò pín price tiẹ̀ náà fún ó lè má pọ̀ bí ṣe 30% àbí 25%. àwọn ọ̀fẹ́ pín nínú tí ọ̀dà. ìyàwó ọ̀gá ọwọ́ á mú ẹni ó mú bí ìgbà téèyàn bá mú igbákejì Olódùmarè ó fẹ́ràn rẹ̀ wọ́n jọ máa tojúlé bọ̀lé káàkiri. nígbà ó di stéèjì láì mọ̀ wípé kòkòrò tí ń jẹ̀fọ́ ara ìfọ́ lọ́wà ó tún bá débi wípé ẹ̀sìn kìí sà èjìgbò là ń lọ lọ́la o èjìgbò là ń lọ lọ́la o ìyàwó tí a sọ fún ọkọ rẹ̀ ẹsikísà dádì wa à ń lọ sọjí o à ń lọ sọjí a ní prógráàmù sọjí ń ṣọ́ọ̀ṣì wa ní ọ̀la o ṣé ṣọ́ọ̀ṣì yìí tèjìgbò àbí ti Ẹdẹ ni ẹ ti fẹ́ lọ ṣe sọjí àbí wà ìyàwó ọba wulẹ̀ ẹ pé ní ṣọ́ọ̀ṣì wa àgbàlá Ọlọ́run kò ṣe tì ń bẹ ń bàdàn lèmi mọ̀ ń wí o ẹni bó lè ta lọ sọ fún yín pa ń lè jìgbò. nígbà ìyàwó ń fura díẹ̀díẹ̀ ní ọ̀sọ́ fún un ní in advance mọ̀ pé àjọ ń lè jìgbò lọ́la o yọkàn sàdé dédé ni o pé bàbá mọ́tò ọ̀ya ẹja lè jìgbò. yóò ń gbowó lọ́wọ́ ọkọ ó sì ń gbowó lọ́wọ́ ìyàwó àwọn kẹ́ni mọ́ni. gbogbo ẹ̀ ń bá ń ṣe kẹ́ni mọ́ni láyé ẹ̀tẹ́ ni wọ́n máa tẹ́kùn bí wọ́n ti ń níyì. owó tí ń gbà níbi iṣẹ́ dẹ́rẹ́bà tí ń ṣe béèyàn bá jẹ́ general manager company míì kò rí gbà. dáìfà bíi 4 lọkọ rẹ̀ ní. dáìfà bíi 4 lọkọ ẹ̀ ní. dáìfà tí ń tọ́ lóṣèlú ọ̀tọ̀ tí ń ti gbé wọn lọ bí káàkiri lọ bí iṣẹ́ nǹkankan. ṣùgbọ́n òun wọ́n dedicate ẹ̀ fún ìyàwó rẹ̀ nítorí òfófó orí bútọ́mọ̀ sí ilé ayé rẹ̀ yóò tún ti tẹ́sí mẹ́sẹ̀jì ẹ̀sìkísà wí àwọn náwó awé ètò Ilé Ifẹ̀ à ń lọ sí Ilé Ifẹ̀ lọ́dọ̀ bàbá kéde kan ló lé Ilé Ifẹ̀. nígbà ọ̀ya ìjọ tíyàwó lòun ń lọ orí òkè kò ṣe ń tì wọ́n bá ní bí bá ṣe ń lọ kọ́ mọ́ ọ́pdéètì òun àti débi báyìí o àti dé sẹ́kọ́ndà
orí òkè kò ṣe tí ò sí lọ́dọ̀ sẹ́kọ́nà ya ọkọ bá gbé mọ́tò tẹ̀lé láì mọ̀ wípé mọ́tò tí wọ́n gbé fún ìyàwó gan kò ní ìdí olófòófó mọ́tò tí wọ́n ti tíráàkì ni débi pé gbogbo ibi tó bá wà kíni sá ẹni bàbá olówó ọmọ wò wọ́n bá tẹ̀lé mọ́tò àti dé gbọ̀ngàn òun àti dé sẹ́kọ́nà àti dé bóde wá sinmi o títí ọgbà ìyàwó rẹ̀ mú ìjọ náà wọ́n fún lókun bàbá mọ́tò owó rẹ̀ mo ti fi 20 kún pé òun ṣiṣẹ́ ìdójú àmì Ọlọ́run nífẹ̀ẹ́ mi tiẹ̀ náà fàyè ṣùgbọ́n ńgbà tí ó bá yàwó ẹ̀ tíyàwó ẹ̀ wà ní ó ti gbé aṣọ white mọ́dì ó kúnlẹ̀ wọ́n gbàṣẹ̀jẹ̀ síwájú. máa yín ò tètè wọlé ó dúró sí ẹ̀gbẹ́ wíńdò níta obìnrin kọ̀yìn sí ibi ojú wíńdò ó wá ń gbọ́ tí bàbá yẹn ń sọ fún un pé tọ́ ọ bá ti àṣejẹ́ tọ́ ọ fẹ́ jẹ yìí má jò pé ọrún tó fi míìtì ọkọ rẹ o kẹ́ ẹ míìtì ara yín láàrin lòní síjọ́ márùn-ún jọ́ olólò pàǹkìrì nǹkan oṣù. pẹ̀lú ògo Ọlọ́run yọ ọmọ ọ̀la eku asín la fi ṣe àtàwọn èròjà abẹ ìyàwó olówó kọ́ máa jẹ eku asín ẹlẹ́nu ṣóńṣó báyìí àwọn ìyá àjẹsà yìí láyé ká fẹ́ ojú omi báyìí títa wílé ọ̀fẹ́ yamuyamu lójú rẹ̀. bẹ́ẹ̀ bá rí ọkọ tó bá láìkì ìyàwó ẹ̀ ìgẹ́tà sí bi àwọn tó lè forí rọ́yà tó lè forí rọ́ wàhálà bí irú àwọn ìyá àjẹsà wọn ò wọ́pọ̀. tọ́ba wá di òní tóun bá ń gbádùn nílé ọkọ rẹ̀ tẹ́ ẹ lọ́kọ rẹ̀ fẹ́ràn rẹ̀ àti ṣe máa ṣe bọ̀ lọ́kọ ẹ̀ ń wò. ọkùnrin wa ṣé n tíyàwó òun wá sí ń bí ni kì í sọ̀rọ̀ òun ló mú wa ó sì ti jọ jẹ àsìjẹ ntán bí ṣe ń jẹ àsìjẹ báyìí ọkàn kó ọwọ́ ọkọ rẹ̀ níta ni dádì wa ẹnu ẹ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó bá sọ fún mi pé bí ìlọ ń bọ̀ sáà níjọ wá bàbá ẹ dákun ẹ yẹ̀mí náà lọ́wọ́ kan ìdìbò wo bó o ní bàbá ní bó o ti èmi lọ́kọ rẹ̀ kò sọ pé ẹjọ́ wá ní kí lèmi náà máa lò nǹkan tó òfin tí ó múnádóko ni ìwọ ní ìdí ń tẹ̀ bàbá wa gbé tí ń lò nù lé àwọn bàbá lóko wọn ní nìkúni lọ́wọ́ o kíní yẹn èso síìsì èso tó gùn búkún bẹ́sọ̀ náà ni wọ́n máa kì í bọnú kíní bí ọparun ni wọ́n ṣe sí wọ́n ṣe bí oyin báyìí ó ní bí wọ́n ṣe gbé kíní ń jáde báyìí tí wọ́n yọ èso síìsì bàbá ń bá pọ́n lá ọba tó kì èso síìsì ń bọnú kíní ọparun ọba fóun pé kóun náà pọ́n lá ó ní tóun pọ́n lá báyìí ó ní Jagunlabi bẹ̀rẹ̀ ni ó ní gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀ lọ́mọ gbọ́ láàárọ̀ kùtùkùtù ó ní gbogbo ẹsẹ̀ ọwọ́ kẹta ẹsẹ̀ kẹta bẹ̀rẹ̀ sí ní da ṣòkòtò orú gbùrùgbùrùgbùrù ọba níyàwó òun ọbọ ọ̀nà ọkọ̀ bàbá mọ́tò olófòfò ẹ̀yẹ mọ́ wa mọ́tò nsòwájú ó ní dẹ́fà kejì ọbọ̀tì ọba wa mọ́tò ọba gbéyàwó rẹ̀ àti bẹ́ẹ̀ wọ́n ti gbéra wọn lọ lé alẹ́lẹ́. kí ló wá fa èso kábíyèsí Olódùmarè kí ló wá báyàwó ẹ̀ débi wípé ẹ̀ńtọ́kọ trọ́ọ̀sì débi báyìí ó ti á di wípé gbọ́ ò bàbá mọ́tò má sọ̀rọ̀ ìyàwó mi fún mi kọ́ lọ lé olóògùn mọ́ o bọ́ bá fẹ́ pa mí jọ pa mí fimílẹ̀. mẹ́tẹ̀ẹ̀ta tó sọ níta wádìí níta bá ń bẹ̀ ni pé ọ̀rọ̀ ọmọ rẹ̀ lọ́ bá lọ bẹ̀ ṣé wọn náà fẹ́ pasán láyé ni. ẹsì kí sàyìn fẹ́ pasán ẹ̀mí yín ní bà mí lẹ́rù má bẹ̀rù ẹ̀mí mi Ọlọ́run ti sọ mi kí n tó mọ̀ ọmọ sọ mi lọ. kí ló wá bá bàbá mọ́tò kí ló pa òun àti obìnrin èèpọ̀ at last
tó wá lé obìnrin kú nílé ọkọ náà ni mò ń bọ̀ yìí. kí ló fà á bó ló ṣe ṣègbésí ayé ẹ̀ tó fi padà wá lé onílé ọlọ́nà tó lè kú onílé ọkọ. bó ló ṣe dàrin bàbá olówó àtìyàwó ẹ̀ o. ẹja gbẹ̀yùn sí alẹ́ rẹ bẹ torí mo láwọn àlejò bàbá Àjíwọlé ti dé láti ìlú èbó. fóònù tí ń kọ yanranyanran yìí bóyá ní ìgbà.